Ọ̀yá ọmọ Yorùbá sọ pé pọ̀ ọ́. Ẹ sọ pé pọ̀ ọ́, nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá. Ẹ sọ pé ó ti lọ, òfin tuntun ti jáde ní ìlú kan níbi tí wọ́n ti lọ sin odidi ọba aládé. Àwọn Fúlàní ni wọ́n sin odidi ọba aládé nílẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ ṣe òfin tuntun wípé ìwọ tó bá jẹ́ Kristẹni, wọ́n ní wọn bí ẹ kú. Kó o sọ pé ó fẹ́ wá jọba nílùú yìí, wọ́n ní má ro o, wọ́n ní nǹkan máa ṣe ẹ́. Wọ́n ní máa ṣe tó dáa fún ẹ. New law in Yorùbá land. Nǹkan ti ṣe wá. Ẹ wo fídíò ìjọba tí ń wò báyìí, ẹ farabalẹ̀ ìjókòó ni. Ẹ má lọ sí ẹlẹ́sẹ̀ mẹ́ta o. Ṣí àtẹ́sẹ̀ bá pé mẹ́rin, o ní kẹ́ jókòó sí, kẹ́ jókòó dáadáa. Kẹ́ wá wo ohun tó rọ́ọ̀lù wá nílẹ̀ Yorùbá. For those of you that believe pé Yorùbáwùyí ọ̀rọ̀ ẹ̀sìn ló ń sọ, ọ̀rọ̀ ẹ̀sìn ló ń sọ. I see more than you see. I see before you. Nǹkan ti ṣẹlẹ̀ Yorùbá. Àwọn Fúlàní sin ọba ilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ ń pa àṣẹ níbẹ̀ authoritatively ni o. Wọ́n dábàá o. Wọ́n dábàá o. Wọ́n ní ìwọ tó bá ti tó lọ ṣe ẹ̀sìn míì. Wọ́n ní kó má rò pé because níbi táwọn wà yìí, ayé ọba ní yídì, ayé ọba ní jímọ̀, wọ́n ní special ni. Wọ́n láyé àwọn olóyè àwọn nílùú yẹn, wọ́n ní special ni ní yídì àti ní jímọ̀. So ìfi àyè Christian wọ́n dárúkọ ní ohun nǹkan ti ṣọ̀tá wá nílẹ̀ Yorùbá. Ẹ wo bẹ́ẹ̀ tí ń gbọ́rọ̀ yìí sí bẹ́ẹ̀ tí kọ́kọ́ ń gbọ́ lẹ́nu mi kò má dàbẹ́ nípa ẹ fẹ́ so. Ṣé sọ máa gbọ̀n yín? A padà wọ one chance. Wèrè ti padà pẹ́ni tó ń wò. A ti padà fa wèrè lọ́yàn. Wèrè bọ́ bàtà lẹ̀ báyìí ó ń lé wa nílẹ̀ Yorùbá. Nǹkan ti ṣe wá. Ibo la bá kélé ìgbà? Ta ló máa ké sí? Ta ló máa gbà wá? Abájọ tó ní Muslim tíkẹ́ẹ̀tì. Tí Tinubu fi lọ sí ilẹ̀ Haúsá tó ń ṣe alhamdulillah. Alhamdulillah. Nínú fídíò yìí náà ẹ máa rí àyájọ́ burúkú tí Alhaji Bọ́lá Ahmed ọmọ Tinubu ògèdè tó ta tó gbé. Ó lè wúlò fẹ́yìn náà o. Ó lè wúlò fún yín. Ẹ má jẹ́ ká tanra wa. Ọ̀rẹ́ sì láyé ta wa yìí. Bó àjọ̀dún máa gbára wa ni. Ọlọ́run. Bẹ́ẹ̀ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín kí tó play video fún yín because eré ni mo bá wálé ní kí tó play video yẹn fún yín. Mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tó bá ti wá kún pé àwa dé ọ̀run. Mo kàn fẹ́ bèrè ni o. Ẹ má bínú o. Tó bá wá dé ọ̀run. Tó sọ pé ọ̀run tá a dé yìí o. Tó lọ́ máa sọ fún wa wípé gbogbo yín o. Kò sí nǹkan tó ń jẹ́ ọ̀run rere o. Àbọ̀ ọ̀run àpáàdì o. Kóníkálukú jẹ ráìsì o. Ká jẹ bábíkì o. Ká fa chicken lẹ́sẹ̀ o. Kóníkálukú máa ń kára o. Ká máa ṣe yọ̀tọ̀ mi o. Kọ́lọ́run sọ pé èèyàn dáadáa lòun o. Kò sí nǹkan kan tó ń jẹ́ àlùjọ náà àbí ná. Báwo lẹ ṣe máa fi tọ́lọ́ máa sọ fún wa pé prank ni? Wípé àlùjọ náà àti iná tó ń pariwo fún wa pé prank ni. How will you feel? Ẹ kàn sí comment section inú ti bí yín. Ẹ má yẹ kínú bí yín. Ọmọ Yorùbá, ilẹ̀ Yorùbá ti lọ. Kọ́lọ́run bá wa gbà padà ni. Kẹ́lọ́n bá wa gba ilẹ̀ Yorùbá padà ní ilẹ̀ Yorùbá ó ti wọ bàtà. Torí pé community yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ní community. Tó o bá jẹ́ Kristẹni ò lè débẹ̀ o. Tó o bá jẹ́ Kristẹni ò lè débẹ̀ márùn-ún. Ọ̀dọ́gbọ́n yìí. Ògbọ́n mi tó o bá ti lè jẹ́ Kristẹni ò lè débẹ̀ ọba ní ọ̀dọ́ wa bí. O lè sún síwájú. O lè sún síwájú o. Torí pé Jímọ̀ wa yẹn. Àwọn olóyè láàyè ń bẹ̀. Àwọn olóyè wọ́n láàyè ń bẹ̀. Ọba láàyè ń bẹ̀. Ọba láàyè ń bẹ̀. Tọ́ pé tún yídì náà ti ní. Tó bá tún jẹ́ pé yídì náà ni. Olóyè láàyè tiẹ̀ lọ́tọ̀. Ọba láàyè tiẹ̀ lọ́tọ̀. Tó bá ti wá lọ wọnú ẹ̀sìn ní. Tó bá ti wọnú ẹ̀sìn ní. Tá a bá fi lè mọ̀ pé bẹ́ẹ̀ ló wà. Tá a bá ti rí ẹ pé bẹ́ẹ̀ ló wà. Ó ti lọ. Wọ́n sì pé bẹ́ẹ̀ ló wà. Wọ́n bá sí ẹ mọ́ bẹ́ẹ̀. Kò sáyè fún ẹ o. Bàbá kábíyèsí yìí. Ìrìn àjò bá ṣe kírun sí wọn lára yìí. Ìrìn àjò bá ṣe kírun sí wọn lára yìí. Ọlọ́run fún rẹ̀ ló Ọlọ́run fún rẹ̀ ló di sáyẹn ẹlẹ̀ fún wa.
ẹ sọ owó èèyàn tó kú rí. ẹ sọ owó èèyàn tó kú rí. ní community yìí. ní community yìí. wọ́n gbé lọ central mosque. wọ́n gbé lọ central mosque. achievement. àwọn kọ́kọ́ kírun. kábíyèsí ní achievement wọ́n gbé lọ central mosque. àtúnṣe ìkùránì kalẹ̀. ká tó lè kírun sí wọn lára. ká tó lè kírun sí wọn lára. bá a pèrò yídì wọn lè pọ̀ tó. bá a pèrò yídì wọn lè pọ̀ tó bẹ́ẹ̀. gbogbo ayé ló wà èrò tó tún lè pọ̀ tó bẹ́ẹ̀ ni èrò ọjọ́ àràfà. èrò tó tún lè pọ̀ bẹ́ẹ̀ náà ni tọjọ́ àràfà. èrò tó pọ̀ jù láyé. èrò tó pọ̀ jù láyé. èrò ọjọ́ àràfà ni. lẹ́yìn ọjọ́ àràfà. lẹ́yìn ọjọ́ àràfà. àlìkíyàmọ̀ ló kúkú. ẹ rò pé fúnra ọlọ́run náà ló pákéjì bàbá ìfúnra rẹ̀. fúnra ọlọ́run ló pákéjì bàbá wa. àbá ọjọ́ ti lọ ọlọ́run máa kẹ́ wọn. ọlọ́run máa kẹ́ wọn. má dà lúrú lẹ́yìn wọn. ọlọ́run máa dà lúrú lẹ́yìn wọn. lérú lẹ́yìn wọn. ọ̀rọ̀ ńlá ni. ó ṣàánú wa o. olúwa máa dà lúrú lẹ́yìn wọn. àwa ló mọ tó bó ṣe ṣe wa. àwa la mọ bó ṣe ṣe wa. ìwọ wá wòran ni. ìwọ wá wòran ni. ọ̀rọ̀ nílé nílé. ọ̀rọ̀ nílé là ń sọ. ẹni tí ó kàn. ẹni tó kàn. tó tún àyè yẹn ṣe. ó máa tún àyè yẹn ṣe. bí wọ́n ṣe ṣe lọ. bí wọ́n ṣe ṣe lọ. ọmọ sàmúlẹ̀ wa lọ. àwọn náà ti ṣe wọ́n ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. àwọn náà ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. ìpè lágbájá yìí. ìpè lágbájá yìí. lágbájá yìí. lágbájá yìí. ẹ̀tún ẹ̀yìn ní ṣe o. ẹ̀tún ẹ̀yìn ní ṣe o. Allahu Akbar. ẹ̀tún ẹ̀yìn ní ṣe o. ẹ̀tún ẹ̀yìn ní ṣe o. ẹ má ṣe bàjẹ́ lẹ́yìn ni o. lẹ́yìn ọlọ́run àtànábì. lẹ́yìn ọlọ́run àtànábì. ọba ló tún kàn o. ọba ló tún kàn. bàbá ẹ̀yin ò ní bàjẹ́ o. ẹ bá wa ṣàmì. ẹ bá wa ṣàmì comment section. ẹ bá wa ṣàmì mi láti máa ṣe ṣòkè má kọ comment section. ẹ bá wa ṣàmì sí comment section. wọ́n lẹ́yìn bàbá ò ní bàjẹ́. wọ́n lẹ́yìn kábíyèsí ò ní dàrú. ṣé wàá ń bínú ni. ẹ bá wa kọ́kọ́ ṣé kí n analyse show yìí fún yín. ṣe fẹ́ rẹ́rìn. ẹ̀wọ̀n pé lórí péjì Yorùbáwùyí ìbànújẹ́ ò sí lọ́rọ̀ wa. àtẹ̀mí àtàwọn tó tẹ̀lé mi. nírònú ọlọ́run lórí péjì kò sí rònú kankan. a nírò rí o ọ̀tọ̀ ní rò rí o ọ̀tọ̀ ní rònú ṣùgbọ́n kò ní rònú. ẹ tó bá ní rònú lórí péjì ẹ bá mi kọ sí ẹ náà sókè ní comment section. tẹ bá ní rònú tẹ nínú tẹ̀ ń rò. ó wò lè lápá tẹ́ńsọ̀n níbi bí yìí lórí péjì Yorùbáwùyí báwo ló ṣe fẹ́ lápá tẹ́ńsọ̀n. ṣé bó ṣe ń wọ ẹni mi pẹ́yẹpẹ́yẹ yóò lè lápá tẹ́ńsọ̀n ó lè ní. nǹkan yan wọn lórí ìdájọ́ ti máa ń bàjẹ́ Yorùbá gbọ́ Yorùbá ló mọ̀rọ̀ sọ jù wọ́n ní orí ìdájọ́ ti máa ń bàjẹ́ nǹkan ṣẹlẹ̀ Yorùbá látòrí àwọn ọba wa Gìnísà ọba lẹ̀ ń wò yẹn sàárè ọba ni wọ́n kó ewélé lórí yẹn káì nǹkan ti ṣe wá lẹ̀ Yorùbá. ẹ wo bí ẹkùn yẹn ṣe ń sọ̀rọ̀ authoritatively wípé tó bá jẹ́ Kírísítẹ́nì ò lè jọba nílùú yẹn. Ye nǹkan ṣe wá nílẹ̀ Yorùbá ṣé fẹ́ kí n analyse ẹ̀ ẹ bá mi dá lóò tap send ẹ bá mi dá lóò tap send ẹ lo promo code mi Abiola TTS ó yẹ lo promo code mi ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fẹ́ send owó sí Nàìjíríà lẹ́yìn àpò yẹn kò sọ ọmọ náà o tọ́gbà kò sọ ọmọ náà tí ó jọ ṣẹ́ anyway tẹ́ bá wà ní tẹ́ bá wá lo Abiola TTS èmi lèmi ń jẹ́ Abiola ẹ gba bónọ́ọ̀sì ní àkọ́kọ́ ẹ̀yin tẹ́ ti lò ẹ ṣe àdúpẹ́ ẹ wá bá mi ṣí ẹ̀ fún àwọn èèyàn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣe ti ṣàtọ́n pop sórí show yìí kí n tó bẹ̀rẹ̀ sí ní analyse torí ẹ̀mí pákálò lò kò yí sí ẹni tó rò dá lẹ́nu ẹ̀ kò yí sí kó tó máa analyse show ṣe fẹ́ rẹ́rìn ṣe ti gbé nǹkan tútù sẹ́gbẹ̀ẹ́ tó bá mọ bí ẹ̀ ń gbé ètè ìgbésẹ̀gbẹ̀ ẹ̀nẹ́ sílẹ̀ àbí ẹ̀nẹ́ kí bí ìjọba Solomon lẹ́mọ̀ ní ẹgbẹ́sẹ̀gbẹ̀ it's time to go down low go down ẹ bá mi tẹ́tàn pọ̀ lórí iṣẹ́ ìwàlá ẹ láìkì wàhálà èyí fáǹsì mi ogun gbọ́ ẹ burú ẹ ṣàfihàn analyse mò ń bọ̀. ẹ pé nǹkan ti ṣe wá nǹkan ń rún ilẹ̀ Yorùbá wọ́n ti rún nǹkan mọ́ wa lára ogun gbọ́ wọ́n ti ṣẹ́ nǹkan mọ́ wa lára ẹni kì í analyse ẹ̀ fún yín àbẹ́ ẹ̀ fẹ́ analyse ṣé kí n máa ṣe show kí n máa wo show mi kí n máa fi comment sí comment section bó jẹ́ thank you lásán kí n máa fi sí comment section Ọlọ́run máa enter yín gbogbo ẹ̀yin fáǹsì mi mo máa enter yín tí máa enter yín wájú máa bọ́ta lẹ́yìn ó yẹ tẹ́tàn pọ̀ nísìn yẹn tẹ́lẹ̀ tí tẹ̀lé wa tẹ́lẹ̀ tẹ́ bá ń gbádùn bó ṣe ń fúlò yìí ẹ yẹ subscribe sí YouTube channel mi kí lẹ̀ ń dúró dé ẹ tẹ notification bọ̀ ẹ̀ lẹ́yìn sí all ẹ lè nírònú lórí show yìí èèyàn kún un lè fún yín hypertension ibi bíi therapist mi ìdẹ̀ tún wá gbóyìnbó wàhálà mi pọ̀ mi tún gbóyìnbó ṣé therapist náà máa ń pe àwọn tó máa ń jẹ́ kínú èèyàn dùn yẹn
philanthropist. Ẹ wo n tó bá jẹ́ bá mi kọ sí comment section no English ẹ má yọ mí lẹ́nu ẹ jẹ́ kí n analyse ẹ fún yín ẹ ti ready mo sọ pé àti bá ní làákàyè ló wà lórí page mi they know I see before you see. torí pé community yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n rán bẹ́ẹ̀ ó sì máa jọba lọ́dọ̀ wa yìí tó bá sì fẹ́ jọba lọ́dọ̀ wa. tó o bá jẹ́ kírísítẹ́nì ò lè débẹ̀ o. tó o bá jẹ́ kírísítẹ́nì ò lè débẹ̀ àmọ́rùn o. olùgbọ́ yìí tó o bá ti lè jẹ́ kírísítẹ́nì ò lè dépè ọba ní ọ̀dọ̀ wa ń bí. o lè sún síwájú. o lè sún síwájú àmọ́rùn o. torí pé jímọ̀ wa yẹn. àwọn olóyè láàyè ń bẹ̀. àwọn olóyè mo ní èyí oníṣẹ́ ìlú yẹn sọ pé ọba láàyè ń bẹ̀. ọba láàyè ń bẹ̀. tó yẹ pé tún yí nìyẹn tún. tó bá fi jẹ́ pé yìí náà ni olóyè láàyè tiẹ̀ lọ́tọ̀. ilẹ̀ Yorùbá tí a ń tí ọba a láàyè tiẹ̀ lọ́tọ̀. táwọn bàbá wa gba ẹlẹ́sìn láyé tó bá ti wọnú ẹ̀sìn mi. táwọn bàbá wa ṣe ẹ̀sìn Ìsìlámù yìí tábà ti rí ẹgbẹ́ bẹ́ẹ̀ ló wà. táwọn ní kó ní Jésù máa lọ sí Sunday school tí àwọn bàbá wa ń pẹ wọn léyà táwọn Kìrìsìtẹ́nì àtàwọn babaláwo wọn bá wọn kọ́ fún ẹran táwọn Kìrìsìtẹ́nì ń ṣe ọdún tí wọ́n ń gbé ráìsì àti ṣíkì àwọn mùsùlùmí táwọn onífá máa bẹ̀rẹ̀ ọdún fá àkàrà tó máa fi ṣe ọdún fá ọdún kìíní kan a máa lọ gbà máa fi jẹ búrẹ́dì orí ilẹ̀ yẹn ni wọ́n sọ kí ọba kó tún re lẹ́yìn ẹ̀ ò ní bàjẹ́ tó bá tó ọba kan bá jẹ́ Kírísítẹ́nì tó wà nínú òyìnbó àtúnṣe Al-Kùránì kalẹ̀ pẹ́ka tó lè kírun sí wọn lára. kí ni wọ́n fẹ́ sílẹ̀ Yorùbá ni. pẹ̀rọ yìí ni wọ́n lè pọ̀ tó bẹ́ẹ̀ lórí gbogbo ayé ló wà lórí. èrò tó tún lè pọ̀ tó bẹ́ẹ̀ ni èrò ọjọ́ àràfà. èrò tó tún lè pọ̀ bẹ́ẹ̀ náà ni tọjọ́ àràfà. èrò tó pọ̀ jù láyé. èrò tó pọ̀ jù láyé èrò ọjọ́ àràfà ni. lẹ́yìn ọjọ́ àràfà àlìkíyàmọ̀ ló tó kù. ẹ pé fún Ọlọ́run náà ló pákéjì bàbá ìfúnra. Ọlọ́run ló pákéjì bàbá wa. ọjọ́ ti lọ ọ̀rọ̀ nù lé là ń sọ. ẹni tí ó kàn. ẹni tó kàn ó tún àyè yẹn ṣe. ó máa tún àyè yẹn ṣe. jùlọ yẹn ṣe lọ. mọ́sàmúlẹ̀ wa lọ. àwọn náà ti ṣe wọ́n ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. àwọn náà ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. ìpè lágbájá yìí lágbájá yìí ẹ̀tún ẹ̀yìn ní ṣe o. 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 ẹ má ti bàjẹ́ lẹ́yìn ni o. lẹ́yìn Ọlọ́run àtànábì. lẹ́yìn Ọlọ́run àtànábì. ọba ló tún kàn. ọba ló tún kàn. Allahu Akbar. ẹ̀yin ò ní bàjẹ́ o. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. tó bá ti wá lọ wọnú ẹ̀sìn mi. tó bá ti wọnú ẹ̀sìn mi. bàbá fi lè mọ̀ pé bẹ́ẹ̀ ló wà. bàbá ti rí ẹgbẹ́ bẹ́ẹ̀ ló wà. ó ti lọ sí pé bẹ́ẹ̀ ló wà. àwọn sí ẹ̀mọ́ bẹ́ẹ̀. àárẹ̀ ọ̀bà lẹ̀ ń wò yẹn o. adámọ̀láwọ̀ ayé àtàwù tó bá ti lọ wọnú ẹ̀sìn mi kò sáàyè fún ẹ láti jọba nílùú yẹn ẹ dákun ṣe Saudi la wà ni ṣé ilé àràbò la wà ni. ẹni sùúrù tó bá ti wọnú ẹ̀sìn míì wọ́n ní kò sáàyè fún ẹ àwọn olóyè wọ́n láyè ní jímọ̀ àwọn ọba wọ́n láyè ní jímọ̀ wọ́n láyè ní yídì tó bá yá wọn kọ́ skul wọ́n á ní àwọn ọmọ Kristẹni gbọ́dọ̀ lọ síbẹ̀ tó bá yá wọn á ṣe títì because ibi tó ń bá lọ yìí wọ́n ní àwọn ọmọ Kristẹni gbọ́dọ̀ rìn lórí ẹ̀ ní tiyín bá bá yín ní tiyín bá bá yín ìwọ tó rò bí àtọ̀ oníṣọ̀tẹ̀ Yorùbáwùyí ogun gbọ́ ẹni Ọlọ́run dání mi tí ò sì farawé ó ṣọ́ọ̀kì ẹ pẹ̀lẹ́ mú mi sí mú mi dá sọ́wọ́ ẹ̀ báyìí kó fomi lò ṣé bàbá kábíyèsí ìrìnàjò bá ṣe kírun sí wọn lára yìí. ìrìnàjò bá ṣe kírun sí wọn lára yìí. Ọlọ́run fún rẹ̀ ló là á lẹ̀ fún wa. Allahu Akbar. achievement kábíyèsí nìyẹn kábíyèsí kú èrò pọ̀ kò sí ẹni tó ń gbé lọ central mosque ṣé kò tó achievement ni
mo yẹ ń pa wọ́n tó ń lẹ̀ Yorùbá wọn ò ní kábíyèsí dìde ó fight against the banditry nílẹ̀ you see ẹ ti rí pé nǹkan ti ṣe wá èèyàn oníwà láyé kí tiẹ̀ má bà tí wàá padà bá wa lóní pẹrẹwu sọ̀rọ̀ investment Allahu Akbar Allahu Akbar ìròjọ́ àràfà ni láwa ọ̀nà first question tí mo kọ́ bí èkúta bá wá dọjọ́ àràfà àbíjọ́ àlìkìyámọ̀ tó wá wa àǹkárá tọ́lọ́ ní kó níyàn máa jẹyàn kẹ́lẹ́bà máa jẹ̀bà pé píráǹkì níjọ́ àlìkìyámọ̀ àlìkìyámọ̀ wípé èèyàn tó da ọlọ́run pé ẹni tó da lòun gba àwọn tó ń ṣe ìwọ̀n ti dáríjì wọn báwo lẹ ṣe máa fi ẹ máa nà mí náà how you go feel ẹ kọ sí comment section báwo lẹ ṣe máa feel pé prank ni o kò sí nǹkan kan pé kò sí anything na prank èmi àti sàmárìkà ń jọ ìyàwó Yorùbáwùyí yìí ni gbogbo èròkèrò tó ń rò bó ṣe ń wò mí how you go feel ṣùgbọ́n mi ò nígbà kérò tó mi ò nígbà kó ṣe àṣẹ Elédùmarè bó ṣe ń ro aburú yẹn àwọn aforí ara ẹ gbé ni tó bá dẹ̀ ro dáadáa sí mi náà wà forí ara ẹ gbé ni ogun gbọ́ ọ̀rọ̀ bàbá mi ni mo tẹ̀lé ó lóun ò ṣoore fún èèyàn oríjọ́ tóun ti dáyé ó lóun ò ṣàbúrú fún èèyàn oríjọ́ tóun ti dáyé mo náà bá mi kí ló dé ó ní tó gbogbo oore tóun ṣe torí ara wọn ni gbogbo abú tó má dẹ̀ ṣe náà torí ara wọn ni so kò tó ṣe o kó má lọ jábọ́ bíi pọ̀pọ̀ ó jáde bíi pọ̀pọ̀. fún Ọlọ́run náà ló pákéjì bàbá ìfúnra package ló pákéjì bàbá Allahu Akbar àmín àmín. ẹ dákun jẹ́ kádùúrà yẹn ṣe ò kọ́lọ́ má dà lóru lẹ́yìn bàbá lẹ́yìn kábíyèsí kọ́lọ́ dẹ̀ má dà léwu lẹ́yìn wọn náà abára ọmọ wọn tó bá jẹ́ kírísítẹ́nì kó yá má wàá jọba o kílù má bàa dàrú o. Àkànbí ọmọ olódòdẹ nínú iṣó yẹn máa gbáyà àjọ burúkú Àkànbí ọmọ olódòdẹ ẹ dákun ṣàdúrà yẹn máa gbà kó lọ́ọ́ má dà lóru lẹ́yìn bàbá ṣé bàbá lè foundation tọ́lọ́run òfin ní dà lóru ipò ọba tí kábíyèsí yẹn jẹ ẹ dákun ṣé kábíyèsí ò wọ̀ pé bí ni kábíyèsí ò kàn ní àtọ́lá ẹni kí gba àwọn olóyè ìlú yẹn kan bọ́dà kan wá búra wípé wọn ò ní nǹkan àgbà ńlé wọn ò ní tágbà ń fi sábẹ́ ewé jẹ̀kọ ṣáyé táwa yìí àjọ máa gbára wa táyé máa fi parẹ́ ni àwọn tí wọ́n fún wa lẹ́sìn wọ́n ń sáré ayé wọ́n wá ń kọrin fáwọn aláyé pé wọ́n ń kọrin fáwọn ní Áfíríkà pé òun sáré ayé òun rántí ọ̀run mọ tí Saudi tó ń build nílùú wọn ni mọ tí àwọn Israel Egypt tí wọ́n ń build nílùú wọn ni so ẹlẹ́sìn mi ò lè jọba ẹni gbogbo òlú yẹn kan wá búra pé kò síbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀ kábíyèsí ò ní tán sá ṣé kábíyèsí ò wọ̀ pé bí ni àbí màálù náà fún kábíyèsí jẹ ní pé bí àti dáhùn àwọn ogongo náà fọba jẹ àwọn ọba yẹn àwọn ogongo náà fi jẹ ṣé Saudi là wà ni àti ṣùrọ̀ ẹ sọ̀rọ̀ sókè jàre Ọlọ́run ṣàánú wa ni wọ́n bẹ̀ sí i. ọ̀rọ̀ nù lè máa sọ ẹni tó kàn ó tún àyè yẹn ṣe ó máa tún àyè yẹn ṣe ju bá yẹn ṣe lọ. ẹ bá wa ṣàmì ẹ ṣàmì ẹ fẹ́ nà mí. àwọn náà ti ṣe kalẹ̀ bẹ́ẹ̀. ìpè lágbájá yìí ẹ̀tún ẹ̀yìn ní ṣe o. ẹ̀tún ẹ̀yìn ní ṣe o. ẹbí ti bàjẹ́ lẹ́yìn mi o. lẹ́yìn Ọlọ́run àtànábì. ọba ló tún kàn. bàbá ẹ̀yin ò ní bàjẹ́. ṣẹ́rí àfa yẹn bá mi gbé kùdùsì fún wọn àfa kùdùsì fún yín sọdíkì fún yín pípẹ́ yìí ti ẹ̀sọ́tọ́ àwọn ẹ̀sọ́tọ́ níwọ̀n bá bẹ́ ṣe mọ̀ ọ́ sí wọ́n ní lẹ́yìn Ọlọ́run àtànábì wọ́n lọ́ba ló kàn àwọn àfa kan sọ pé àfa ni bàbá ọba
èwo làwọn fẹ́ bìlífù báyìí ṣùgbọ́n kùdùsì fún yín ẹ bá mi gbé kùdùsì fún àfáà yìí kùdùsì fún yín àti sọ̀díkì fún yín ẹ káre láyé ọlọ́mọ ìkẹyìn bàbá bàjẹ́ o ń tẹ bá rí bóyá ẹ̀yìn bàbá máa bàjẹ́ àbò máa da lè bá kọ́ sí comment section ẹ wo jẹ́ àṣẹ fàájì lóní fẹ́rẹ́fẹ́ àkànbí ọmọ olódòdè o àkànbí ọmọ olódòdè ṣe ti rẹ́dì Alhaji Bọ́lá Ahmed Tinubu ó lè wúlò fún yín o tẹ bá nídìí ẹ̀kẹ́ bèrè á fún yín tẹ bá nídìí ẹ bèrè lọ́wọ́ mi ọlọ́ máa fún yín ẹ lè máa lò láràárọ̀ tẹ bá ti jí. Ìmọ̀ ẹni kì í dalẹ̀ wọ́n fi joyè ẹlẹ́mọ́ wọ́n bá ń tẹ̀sí gbẹ̀gbẹ̀ wọ́n á fi joyè àpàdà wọ́n wá ń pa ẹmọ́ olóko ó jẹ kán padìgbára kú ọmọ àtọ̀rọ̀ wọ́n padìgbà dá bàbá bó ṣe ń mì ọmọ Ìjẹ̀bú rere. Tó bá a ṣe pé tèmi náà máa ń darí jẹ wí àgbérò ní kú gbọ́wọ́ ọwọ́ ti ṣùgbùgbù bá gbé àgbẹ̀tì ló máa ń gbé ó má padà lẹ́yìn yìí tó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ tó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. agbólóhùn bí àgbà Abíọ́lá agbólóhùn bí ọ̀jẹ̀ Abíọ́lá aṣíwájú àwọn sọ̀rọ̀ Abíọ́lá yìí náà máa rè o. Ó ṣọ́ọ̀kì yẹn ti jó dànù àkànbí ọmọ olódòdó ẹnìyẹn kò jẹ́ kẹ́nìkan gbé òun ní gógó bọ́tán fẹ́ ṣe election tán ní muslim ticket ẹ pé sọ̀rẹ́ndà fún wọn ó sọ̀rẹ́ndà ó lọ sí Kánò ó ní Allahu Akbar alhamdulilayi ṣùgbọ́n ó lọ síbi kan tó ti lọ campaign ó ní Wàsíù ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ tó bá ní fídíò yẹn lọ́wọ́ mo ti wá fídíò yẹn mo fẹ́ play fídíò yẹn fún yín lórí show yìí mi rí fídíò yẹn ó ní Wàsíù ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá ti sọ délẹ̀ báyìí ó ní máa ronú sí àwọn àyájọ́ tó máa pè àwọn ògèdè tó burúkú tó máa pè ó ní máa múra kalẹ̀ ó ẹ̀dẹ̀ jẹ́rìí K1 Marshal ṣe àmàhánò tó hálè bàbá àtẹ̀jáde ìjọ oníṣẹ̀lẹ̀ láwọn gbogbo ẹni bàbá ń ṣe ọmọ ọba the real mo bó tán ti ṣe kí ní ọmọ ọba yẹn àtìgbà mo ti like K1 the ultimate yes mo fẹ́ kíyàn máa jẹ́ èèyàn tó ń rí be real in anything you are doing. Wàsáyìndé ó ti get ready Tinubu ń gbé máàkì ilẹ̀ báyọ̀ bá ti ọ̀fọ̀ burúkú bẹnu ni àyájọ́ tó bẹ́sikẹ́. This is why we are talking about Yorùbá nation níbi tá a ti máa tí àwọn mùsùlùmí wa ò ní wà fanatic tí wọ́n lè gba kìrìsìtẹ́nì láàyè báwọn bàbá wa ṣe ń ṣe látijọ́ táwọn kìrìsìtẹ́nì tó máa wà tolerant láti kó mùsùlùmí mọ́ra táwọn oníṣẹ̀ṣe tí wọn ò ní jó níkanra tí wọ́n á lè ṣe pẹ̀lú àwọn mùsùlùmí tọwọ́ àwọ̀wọ́ tẹnu àkónú tẹ́sẹ̀ àkẹsẹ̀ tí dókítà tó lo hijab tá lè tọ́jú ọmọ pásítọ̀ tó gbé wá sí hospital tí babaláwo á lè já ewé já egbò nígbà tí wọ́n pé gírí gbé ọmọ àfà tá lè kàn sí lẹ́nu níbi tí kírísítẹ́nì á lè ka sáàmù fún ọmọ mùsùlùmí àbọ̀mọ oníṣẹ̀ṣe ní ìlú tí ẹni tí ò ṣe ẹ̀sìn kankan á ti lè ráyé gbé. We have over 10,000 religions ní gbogbo àgbáyé lọ sórí Google kó lọ wò ó 10,000 religions ló wà lágbàáyé oníkálukú dẹ̀ ń live in peace
tí Ọlọ́run Elédùmarè tó dá wa tó bá fẹ́ ṣe wá ní ẹlẹ́sìn kan ó kéré nínú ṣe bó olóníkà wáyé kadẹ̀ wáyé tó bá wá ní ẹ̀sìn kan fẹ́ kẹ́ máa sin o ṣọ́lọ́run ò lè ṣe ni why tó ní kó máa sin ẹ̀sìn oríṣiríṣi tó hùn why now if you are not a Muslim now o ò lè jọba nílùú yẹn kí lẹ rí sí ohun tẹ́ bá rí sí ní kẹ́kọ̀ọ́ sí comment section ẹ má wojú mi rárá kan tẹ́ bá rí sí ní kẹ́kọ̀ọ́ sí comment section ẹ ráyè wá báyìí nǹkan ti ṣe ilẹ̀ Yorùbá àmọ́ ní o nǹkan ṣe wá Yorùbáwùyí lórúkọ tèmi o ẹ tẹ́ bá ṣe lórí page for the first time Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́ orí bíbí a máa ń ṣe gara gan self appraise ni o kò yí sì kẹ́ni tó ń kálò ló máa rojọ́ báyìí náà ẹ bó ṣe pé kùdùs ẹ fún mi ní kùdùs ní comment section ẹ má wọ ẹnu mi lásán ẹ lè comment ẹ kọ lórí agbègbè tẹ wò yìí ẹ ní opinion ẹ ní nǹkan tó fẹ́ ṣe sí comment section ó yẹ fún mi ní kùdùs ní comment section kùdùs fún Yorùbáwùyí ó ti tán ìbílẹ̀ sọ pé sọ̀díkì fẹ́yìn náà àbí kí ni Mukaila fún yín. If you are coming across this page for the first time a máa ń ṣe self appraise níbí I am the one and only Akalolo of Yorùbá land adáwọnlẹ̀ Yorùbá ọmọjọmọlọ yòólé tí ò pé méjì abẹni ọmọ òṣèré pààrọ̀ ẹni tó máa pààrọ̀ tiwa ó máa déwájú federal government tó bá sáìn ẹ̀ ó máa déwájú Elédùmarè aláwàlá àkúbí 99 times years tó bá padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là alpha ẹ ti tẹ́ tó ń pọ̀ lórí ẹ̀ ẹ ti dárò tap send ẹ má yẹ kí n ta yín o tó ti máa wọnú yín níwájú máa jáde lẹ́yìn ẹ jọ ẹ̀yin new fans kọ́ ni mo ń sọ ẹ̀yin new fans ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ tẹ notification bell yín sí all àwọn old fans mi tí wọ́n bá tẹ thumb up tí wọ́n dẹ̀ comment lórí show yìí àwọn ni mo ń bá wí o Ọlọ́run mi rí ìdùsí wọn èmi àti wọn kankan àníròònù lórí show yìí lórí page Yorùbáwùyí àníròònù ẹ bá mi subscribe sí ìrìnkèrè Yorùbáwùyí ojoojúmọ́ ni mo ń sọ fún yín tó bá yá sí mo lè máa lọ ṣe show lórí ìrìnkèrè Yorùbáwùyí tó bá sọ pé ẹ burú ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé mi ẹ̀yin subscribers mi ẹ̀yin fans mi tẹ́ bá sọ pé ẹ burú màá jẹ́ kó yẹ pé mi gan bu iyọ̀ tẹ́ bá sọ pé ẹ burú ẹ̀ nígbà mi subscribe sí nǹkan Yorùbáwùyí èmi gan máa ti fún pé mo bu iyọ̀ màá bá yín fà màá bá ẹ̀ fà màá bá yín wọ see you on my next I love you bye bye.